A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdé. Ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Alex Ikwechè tí ó kan awakọ̀ taxi bóòtù tí ó wá já ẹrù fún lábùkù ti tọrọ àforíjì ìta gbangba public apology. Ikwechè gbà wípé ìhùwàsí òun kò lọ pẹ̀lú ìwà tí ará ìlú ń retí láti ọ̀dọ̀ irúfẹ́ ìlúmọ̀ọ́ká bẹ́ẹ̀. Nínú àtẹ̀jáde ni aṣòfin ti ní òun mọrírì ìwà tí ará ìlú ń retí láti ọ̀dọ̀ òun, èyí sì kù díẹ̀ káàtó. Fún ìdí èyí kí wọ́n dáríjì òun. Ó ní òun kábàámọ̀ lórí ìdójútì tí òun kó bá Àbúwàsẹ̀yà constituency àti ará ìlú, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìwádìí ọ̀rọ̀. Ó wá gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá fún ìgbìyànjú wọn àti gbé òfin ró kí wọ́n sì dáàbò bo ará ìlú. Ikwechè fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ti ń gbé ìgbésẹ̀ láti ṣe àwárí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ agbófinró ìpínlẹ̀ Èkó Lagos State Task Force ti kéde wípé ìwà ká máa dí ojú pópó tàbí òpópónà fún ayẹyẹ ìnáwó tàbí ìjọsìn ti dòfin. Ẹnikẹ́ni tí wọ́n bá gbá mú yóò fi ojú winá òfin. Nínú àtẹ̀jáde òní tí adarí ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú Gbádéyan Abdulrahim bu ọwọ́ lù ni ó ti bu ẹnu àtẹ́ lu ìwà yìí. Ó ní ìṣòro ni ó ń dá sílẹ̀ fún àwọn olùgbé àti awakọ̀. Wọ́n ṣe àpèjúwe ẹ̀hónú alága àjọ CSP Adétayọ̀ Akérèlé lórí ìgbésẹ̀ yìí wípé lílo ojú pópó fún ìnáwó kò ṣe ìtẹ́wọ́gbà. Wọ́n ṣe àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ kan tí ó wáyé ní òpópónà Remo Njoku agbègbè Ìkòyí, níbi tí agbófinró ti fèsì sí ẹ̀sùn wípé àwọn kan ti dínà mọ́ ará ìlú pẹ̀lú ariwo. Lójú ẹsẹ̀ tí agbófinró dé ibẹ̀ ni wọ́n dá ayẹyẹ dúró tí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú àwọn onínáwó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága iléeṣẹ́ ìfọpo Dangote Aliko Dangote ti ké sí iléeṣẹ́ NNPCL àti àwọn alágbàtà epo ńláńlá mìíràn kí wọ́n dẹ́kun àti máa kó epo wọlé láti òkè òkun nítorí epo tí ó wà nínú àgbá lé ní 500 mílíọ̀nù lítà 500 million litre. Dangote ní kò sí ìdí fún títò ní ilé epo bí àwọn alágbàtà bá ní àǹfààní àti wá sí iléeṣẹ́ ìfọpo láti ra epo. Dangote fi kún wípé bí àwọn bá rí epo rọ̀bì tó gbà, àwọn ní agbára láti pèsè tó 30 mílíọ̀nù lítà epo lójúmọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ilé agbára lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lórí bí àwọn oníbàárà ṣe ń tò fún epo ní gbogbo ìgbà, ni Dangote ti ní èyí kìí ṣe ìṣòro rárá nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ní tó 500 epo nínú àgbá. Ó ní òun kò lè ṣe ìlérí tí òun kò lè múṣẹ fún ààrẹ nítorí orúkọ òun ò gbọdọ̀ bàjẹ́. Kókó ibẹ̀ ni wípé kí àwọn alágbàtà wá ra epo láti dènà ìṣòro títò lórí ìlà fún epo. Èyí ń wáyé bí a ṣe gbọ́ wípé iléeṣẹ́ NNPCL tún ti ṣe àlékún owó jálá epo sí n1025 yàtọ̀ sí n980 tí wọ́n ń tà ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. Ìkéde àlékún tí ó wáyé lónìí ni yóò ṣe ìgbà kẹta tí àlékún bá owó jálá epo láàrin oṣù kẹsàn-án sí oṣù kẹwàá ọdún 2024. Àwọn olóyè ti wá fi ẹ̀hónú wọn hàn lórí ìgbésẹ̀ yìí, pàápàá jùlọ ní àkókò tí owó epo rọ̀bì ń wálẹ̀ lọ́jà àgbáyé látorí $78 bárẹ́lì kan sí $72 bárẹ́lì kan. Ìròyìn láti ìlú Àbújá jábọ̀ wípé owó jálá epo ti lọ sókè níbẹ̀ sí n1060 jálá kan. Lọ́gán ni gbogbo ẹ̀ka ilé epo NNPCL ṣe àyípadà owó ọjà wọn sí tuntun, tí àwọn mìíràn kò sì mọ̀ wípé àyípadà ti dé bá owó epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
mínísítà Benu àná Rauf Arẹ́gbẹ́ṣọlá ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti ní kí ó lọ rọ́kúnlé lórí ẹ̀sùn ìgbẹ̀yìn-bẹbọjẹ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú àti ọ̀rọ̀ ìtàbùkù sí ààrẹ Bọ́lá Tinubu, gómìnà àná Olóyè Bísí Àkàndé àti àwọn mìíràn. Bí a kò bá gbàgbé wípé Arẹ́gbẹ́ṣọlá tí ó ṣe gómìnà fún sáà méjì ní fà-á-kájà pẹ̀lú ẹni gba ipò lọ́wọ́ rẹ̀ Adégbóyèga Oyètọ́lá bí ó ti kọ̀yìn sí àtúnyàn rẹ̀ ní gbangba. Wọ́n ní ó lẹ̀dí àmọ̀ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ alátakò ní ìgbà ìdìbò gómìnà ọdún 2022 ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìdìbò gbogbogbò ọdún 2023. Ní ọdún 2022 ni Arẹ́gbẹ́ṣọlá ní òun gbàdúrà sí Ọlọ́run kí ó mú ìjákulẹ̀ bá àwọn adarí ẹgbẹ́, lára wọn ní Tinubu àti Àkàndé, kí wọ́n tó kó ẹnu bò ó. Adarí ẹgbẹ́ òṣèlú APC láti Ward 8 Ìfọ̀fìn Iléṣà, níbi tí gómìnà àná yìí ti wá, ni wọ́n gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí kí wọ́n tó rí i wípé ó jẹ̀bi ẹ̀sùn. Nínú lẹ́tà tí wọ́n ṣe àgbékalẹ̀ fún alága gbogbogbò ẹgbẹ́ Abdullahi Ganduje ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí Arẹ́gbẹ́ṣọlá fìdí mọ́lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ni a gbọ́ wípé wọ́n ti sún ọjọ́ àyẹ̀wò fínnífínní (screening) fún àwọn olùbáṣiṣẹ́pọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ṣẹ̀ṣẹ̀ fà kalẹ̀ fún ipò mínísítà síwájú. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Sínátọ̀ Bashir Lado ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde ọ̀sán òní. Lado ní ó ṣe pàtàkì láti sún ọjọ́ yìí síwájú kí ààyè lè wà fún gbogbo àwọn mínísítà àṣẹ̀ṣẹ̀yàn wọ̀nyí láti parí ìpalẹ̀mọ́ fún ìwé-ẹ̀rí tí ó bá yẹ, ṣùgbọ́n kò sọ ìgbà tàbí àkókò tí ìgbésẹ̀ yìí yóò wáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.